bàbá so wà lárí bàbá ẹ̀wù tọ́lọ́ ní lọ́jọ́ bí rẹ̀ ọkọ lórí Afọláṣadé. Bàbá Ọláyẹmí o bàbá Adétayọ̀ máa gbẹ́sẹ̀ lẹ́kọ̀ọ̀kan kò nírẹ̀ ọ́ Elédùmarè oníjẹ́ òkànjú kú. Onírẹ̀yìn kankan kó lára ta lé Ọláyínká ò egbò ó nígbàrẹ̀ ọwọ́ rẹ̀ dànù. Àṣàkẹ́ akẹ́wé ẹ̀sùn gbìmọ̀ débi aláràgbà yìí dáhùn mo ní ké láyé ni. Ìbà mi wá dọ̀wọ́ Elédùmarè ọba tó kọ́ dá ayé tó kọ́ ṣẹ̀dá ọ̀run. Ọba tí gbẹ́dùn wúndí àsọ̀lá tí gbẹ́dùn adélébọ̀ sóògùn paríparí ọ̀la. Aláṣẹ àtolùdarí Unique Motors látàjọjà l'Amẹ́ríkà tí sọjọ́ bìlò nílà wa kí onínúure ni oníwà tútù adúmáadán arẹwà lọ́kùnrin ni. Olúgbénga Ọláyínká tí Àmíyù ẹ̀rí àwọn wádìílé àwọn bàbá rẹ̀ ọmọ Ìjẹ̀bú Èrè ní ìwà ọmọ adúrúmọdé níyàn ọmọ adúrúmọ̀sù pẹ̀dí ẹ̀jẹ̀ ọmọ Ìjẹ̀bú Òde ọmọ Ajagbalura Ìjẹ̀bú tí ò bára mọ́tò wọn sì mọ́ kọ́lé ńláńlá lẹ́yìn ọmọ Alágẹmọ mẹ́rìndínlógún níyàn ọmọ Alágẹmọ bìdó wìnìwìnì mo gbọ́rọ̀ wẹnu mi. Ọláyínká ilé ọmọ bíi tí mo ti ráyè tí mi ò rọ́kò èmi wá rọ́kò tẹ́ ẹ sì ti fò lọ́lẹ́yìn. Mo ní sùúlé mo lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ́lẹ̀ òrùn sunú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ nígbà ọmọdémọdé Ọláyínká ò ọmọ onígbà ọmọwọ̀ ìwọ ò mọ̀ pé bóbìnrin bá fojú kòrò ó mọ̀ pé àwọn egúngún lóbìn lè ṣe àwọn gẹ̀lẹ́dẹ̀ lóbìn lè mọ̀. Mo ní bóbìnrin bá fojú kòrò yóò sì gbé lọ́lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọláyínká ò báwo jẹ́ báwo ní ẹni wíníwíní báwo jẹ́ báwo ní ẹni wíníwíní báwo jẹ́ báwo ẹni rẹ̀ tó kú sọ́dọ̀ Alágẹmọ ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ̀yẹ ẹyẹ bí àwọ̀ kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọmọ ṣe ni ọ̀yọ̀wúyọ̀ dákun mọ́yọ̀ mọ́ ohun tí ṣe ni ò lè pa nílé yìí ọmọ wúrẹ́ fàṣẹ banú mọ́ gbọ́rọ̀ òwẹ́dù mi. Olówó orí Afọláṣadé ò ilé ọmọ akẹ́kọ̀ọ́ kí ọlọ́rọ̀ ó gbọ́ bí ọlọ́rọ̀ ó bá gbọ́ ń kọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe. Ọláyínká Ìjẹ̀bú tí ò bára mọ́tò wọn sì mọ́ kọ́lé ńláńlá lẹ́yìn. Òṣàdákúdábọ̀ jẹ́ rí bí onílẹ̀ èyí la ṣe pé kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ìtọ́ Ìjẹ̀bú owó ni ìgbẹ́ Ìjẹ̀bú owó ni. Ọláyínká ò gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ olóló lọ́wọ́ lé ìyẹn máa fọwọ́ bí ẹni fọyàngàn ìran bàbá yín lọ máa náwó sí ilé kò yí ìbò tó dé. Òyìnbó dé tán lọ́wọ́ àwọn wá pọ̀ jọjọ lọ́wọ́ àdówó ẹ̀rú lọ́wọ́ àdówó ọmọ máa fọwọ́ bí ẹni fọyàngàn ọmọ olówó àná tán nìyí. Ọkọ olórí Afọláṣadé ò iṣu mẹ́fà ní Ìjẹ̀bú wá jẹ méjì wọ́n ta méjì. Òṣèlúkù ni bàbá wọn fi méjì tó kù bọ̀ sátí ò lẹ́yìn ni bàbá yín fi méjì tó kù bọ̀. Ọmọ sáwọn ní pọ́ríkì ẹsẹ̀ ọmọ Ìjẹ̀bú Òde ọmọ báńtà ọmọ Ajagbalura mọ́ gbọ́dídùn wẹ̀lú mi. Olúgbénga Ọláyínká tí Àmíyù ilé ọmọ fíjò Ìjẹ̀bú tí fọkọ ẹja pé ìnà tó ní tóun bá rọjà bù tóun bá tọ́bù dé. Ó pọ̀ àwọn afọkọ̀ tòun jọba nílé rẹ̀ mọ́ ẹ̀wẹ̀sùn ọmọ Alárẹ̀mí ti ṣe ẹ̀wẹ̀sùn kí n tó wọlé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ níwò sí ìmọ̀sẹ̀rọ̀ gbogbo bí ẹkú bí ìbànújẹ́ Elédùmarè oníjó tọ́ sí ọláyé. Aya rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ní mò ń ṣàdúrà fún ọ wọ́n ní wọ́n tó sọdún èyí ló ṣe tẹ̀mí ìtòwó tọmọ. Wọ́n ní bọ́ bá dìwò yá àmọ́dún owó léèrè èlé ni ọmọ léèrè èlé ni ikú òlélé. Ó pẹ́ kú òlílé gbà ọ́ lọ́wọ́ àwa kó gbó bí olúgbógbó tí í gbó. Ó ní kó gbó bí olúgbógbó tí gbó kó gbó bí àwọn àgbà kan tí wọ́n fọmọ wú sóde ọrùn níjọ́ ọjọ́ sí. Aya rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lónìí mo bọ̀ nígbà gèdè kí ìwà mo bọ̀ délé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Wọ́n bá wọn bí ọlẹ́rẹ̀ pé ta ní kọ́rẹ́wì ìṣètì rẹ̀ mo ní bọ́ọ̀mọ̀ mi só gbóhùn ẹnu mi ni. Àṣàkẹ́ akéwì lè mí jọ máa ládé ṣẹ́ṣẹ́ fún lè mí ṣe. Ọláyínká tí Àmíyù mọ̀ pé níre là á sọ̀rọ̀ àtàrẹ o. Ọláyínká ò níre là á sọ̀rọ̀ àtàrẹ. Oníkóbìnrin rí ọṣẹ́ kó fẹ́nu yọ wí tiẹ̀. Bọ́kùnrin rí ọṣẹ́ kó fẹ́nu yọ wí tiẹ̀ o. Ọláyínká ò níre là á sọ̀rọ̀ àtàrẹ. Obìnrin rí ọṣẹ́ kó fẹ́nu yọ̀wí tiẹ̀. Kọ́mọ
bọ́mọdé rí ọsẹ́ kó fẹ́ lu yọ̀wí tìyẹ́ o. àgbà tún rí ọsẹ́ kó fẹ́ lu yọ̀wí tìyẹ́. Ọláyínká o. níre 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 ọkọ queen níre níre là á sọ̀rọ̀ àtàrẹ.